ẹni tí ó lóògùn alọ́ọ̀lọ́hún ẹni tí ó lọ́tẹ̀ àwòwárí o ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí ó lábòsí àlónú mímọ́ Masha Allah ọmọ yín ló ń sọ̀rọ̀ àbúrò yín Oríyọmí Kẹ́hìndé tí gbogbo ayé mọ̀ sí mo lọ́lọ́hún èyí tí mo mú wálé ní tí mo fẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo wa Spotlight Empire TV lórí YouTube ẹ máa follow wọn ẹ máa ra àwọn fíìmù tó nice wo ẹ máa ra àwọn music wo ńbẹ̀ tèmi kan bá ti ra wà lónìí ilé báyìí tí mo rí kémi ṣe kankan ibẹ̀ ni máa wà all through kò sí nǹkan tó wà nínú entertainment ẹni bá ń bẹ̀ Spotlight Empire TV lórí YouTube ẹ lè wà disappointed tí mo tẹ̀ ti dá sí èyí náà ti mọ̀ pé confam ni jẹ́ ń dáṣà bọ̀bọ̀ ọ̀rẹ́ mi kan legit Masha Allah. Ẹni Ọlọ́run fẹ́ tí ó ṣohun tán Ọlọ́run fẹ́ ọ̀nà wo ni ó gbé gbà ẹ bá ń bí láyé lọ́mú ọ̀wẹ́ làwà ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà kí n má sọnù kí n tó sọnù Ọlọ́run ayọ̀ mi ọ́ nítorí ọ̀nà tọ́lọ́ mo ń gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí fáwọn tí yóò máa gbàgbọ́ ẹ pé kán wá wòye fáwọn tí kò bá yé ẹni kán wá wò kó lè yé wọn kó bá má lè pẹ́ fún wọn ní ẹ dákun kán wá wòye ẹni Ọlọ́run fẹ́ nìyí o ṣe bẹ́ẹ̀ mi. ẹni Ọlọ́run fẹ́ Ọlọ́run fẹ́ Ọlọ́run fẹ́ ẹgbẹ́ kò ṣe Ọlọ́run fẹ́ láyé lọ́mú ọ̀wẹ́ làwà ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà o. ibi tó yẹ ká gbà kọjá ní ìṣẹ́jú kan sí kejì ẹ̀dá lè gbàbẹ̀ láì fura alógún ọdún tóbi igi oko kì í kólókó lójú ẹ̀dá ti mọ̀ yẹn bí ìràwé bá ń ta àgbẹ̀láyà kágbà kíyèsí ni kágbẹ̀yà tètè fura ni onílé tí yóò bá fura olè ní ọkọ̀ àìkíyèsára àgbà ló mú àgbà sọgbọ́dilẹ̀ ṣe bẹ́ẹ̀ ń rí o. ẹni Ọlọ́run fẹ́ ẹni Ọlọ́run fẹ́ o ẹni Ọlọ́run fẹ́ o ẹ̀bà ń bí láyé lọ́mú ọ̀wẹ́ làwà ọwọ́ Ọlọ́run làwà o. ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà o mi ò ní jẹ̀bi ọ́ mi ò ní jìyà ọ́ láyé mi. ẹ̀dá ṣẹ̀rùn bíbẹ̀ yín o ẹ dákun ẹ wòye ẹ jẹ́ ká máa kíyèsí ìgbẹ̀yìn ní ká máa wò láyé ẹ̀dá ìgbẹ̀yìn ní ayé kádàrá ń bẹ àkúnlẹ̀yàn ń bẹ kò má ṣe dọ́gbọ́n sí ohun tọ́lọ́run máa ṣe láṣẹ. Preview. Tina, gbogbo suggestions tí everybody sọ gbogbo ẹ ni mò ń gbọ́ o ẹ jẹ́ ká ṣe báyìí sí Tùnú eléyìí ni ká ṣe fún Tùnú tọ̀hún láwọn fẹ́ ṣe fún Tùnú gbogbo ẹ̀ pátá ni mò ń gbọ́ bọ́ nínú gbogbo ẹ̀ pátá tí ẹnìkan ni mo like torí ẹ̀ mo ṣe pè é wá because èèyàn láti máa wà very careful mi ì fẹ́ káwọn every other person kọ́ gbọ́ ó ti yé ẹ ṣé oríṣẹ́ ìwọ ni mo máa gbélé lọ́wọ́ ìwọ lọ ṣe nǹkan tó sọ pé ó fẹ́ ṣe yẹn tó bá dẹ̀ ti ṣe tọkọ pé mi pé queen iṣẹ́ ti ṣe àti ìyanjú ẹ̀ kò sí lórí ilẹ̀ alàyè mọ́ ó gbọ́. ó ti yé mi mọ́. FM owó dágọ́ tó bá sọ fún mi pé nínú owó àtìyàwó mi kì í mú owó ni màá mú. àmì ìṣojú ẹ. Babina, I love you so much. Afa, aláìní. Ìgò kankan ló ṣe àwájú yìí. Olúwa mi, a ní ká máa rọ́ọ̀ṣì ní sáà. Ẹ rọ́ọ̀ṣì o. Ẹ rọ́ọ̀ṣì àwọn aláwọ̀ ayé fẹ́ mú re. Owó ń bẹ ilé ìjẹ́ burúkú ní.
wọ́n ní ká mú tó bá wù wá. Ẹ ṣe ẹ̀gbọ́n, ẹ ṣe gbogbo wa ló dá. Mo nífẹ̀ẹ́ yìí. A máa pè bàbá. Thank you very much, sir. Lálẹ́ yìí kẹ̀yìn sìgá. Lálẹ́ yìí. Ó lè ṣe fún ẹsẹ̀ bí ìtẹ̀. Lálẹ́ yìí. Báyìí fún ẹ̀kọ́ sọ fún ẹ̀kọ́. Ṣé ẹni tó wà lẹ́yìn yìí? Gbogbo nǹkan tó bá ti bá yín sọ, òun ní kẹ́ gbọ́ o. Mo ti wọ́ ọ̀nà yín, òun ní kẹ́ gbọ́ o. Nǹkan tó wà náà mi ìtutù tó bá jáde lẹ́ máa mọ̀ fún gbóná o. Orin yàtọ̀ sáriwo, ariwo gangan tó wá yàtọ̀ sórí. Alison so good. Hey boy. Mo tún òun ráyè lójọ́ wájú gan. Ṣé mo pé mo ti sọ fún yín pé gbogbo nǹkan tó bá ní kẹ́ ṣe ni kẹ́ ṣe. Wọ́n ò ní fojú sunkún yín o. Wọ́n ò ní fojú sunkún yín o. Ẹ gba tara wọn. Kárí àlọ́ àlá másámásá. Bá ṣe kárí àlọ́ àlá másámásá. 190 grams. Ó bàjẹ́ gan-an. Ó dẹ̀ tún fi so. You are very stupid. Hey, listen. Designer ọ̀rọ̀ yẹn ta ló ní. Yín lè ní. Kí ló tún lè ó bàjẹ́ o? Bàbá ẹ mọ̀ pé mi ò kí ẹ jẹ́ ká ṣe nǹkan fáwọn pípù yìí náà. Ẹ ṣe kókó fún wa. Ariwo kò sí kí ló sì yẹ. Ogogoro no go high you if you no drink ogogoro. Nǹkan tí mo sọ ni wípé tẹ́bà ti pariwo kò sẹ́nibọ̀dì tó máa hàn tí ẹ mọ̀ pé kọ́ńdọ̀mù ò ṣiṣẹ́ fún mágùn. Èèyàn tó bá ti jí àyẹ̀wò kúkúrú òkú ẹ̀ ó máa ní bẹ́ẹ̀sì gan. Ẹ má jẹ́ kán yín o. Move it now! Move it! Let's go. Ọ̀rọ̀pọ̀ ẹ̀rọ Wà, èló ní ìyá ẹgbà tó ní kọ́ máa gbọ́ tí. Èló ní ìyá ẹ̀. Àwọn tó gba wáyà gan wọn gara. Gbogbo details girl yẹn ni mo send sí. So picture ni alele. Yes. And gbogbo details ẹ ló wà níbí. This place is very, very close to here. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú wà very close kó dúró àbí kò wà very close kó dé. Kò ṣiṣẹ́ tèmi ni kò ṣe. Okay. Kò sí wàhálà. Tó bá yẹ pé kí n ti ṣiṣẹ́ ni, no problem. Even kó máa gbénu lé mi. I'm ready to do my job. Okay. What about the money? The payment? Má worry about payment. Tí mo ṣe nonsense, máa pe ọ̀gá mi. Ó máa ṣe everything á ṣe transfer fún mi. Ṣé kò ní pẹ́ ṣá? Thank you. No problem. Can we go?
kágbẹ̀yà tètè fura ni onílé tí yóò bá fura ó lè ní ọkọ àìkíyèsára àgbà ló mú àgbà sọgbọ́dilẹ̀ ṣe bẹ́ẹ̀ ń rí o. ẹni ọlọ́run fẹ́ o ẹni ọlọ́run fẹ́ o. ìjọba aláyé tiwa nọ́mbà wọn aláyé tiwa nọ́mbà wọn aláyé tiwa. Abara. Àlàyé kí ló dé tẹ̀ ń wò káàkiri kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ó tó kí n dọ́gbọ́n máa yẹ̀ wò. ìṣẹ̀lẹ̀ láǹfààní. ìṣẹ̀lẹ̀ ńláńlá gan ìyáláyà náà ń pè gẹ́ọ̀ yẹn bóyá lady dẹ̀ ni. yálàyà. Yálàyà ẹ̀. kí ló gbọ́dọ̀ sọ yálàyà má yọ sí nǹkan yálàyà o. ní sùúrù bọ́m̀bì àbí kìlọ̀ ṣé nítorí pé ó ti jẹ́ pé bíbá ìlànà tí wọ́n á ṣe fàájì ló ṣe rò pé gbogbo nǹkan tá a bá ń sọ ló lè gbẹnu sí ewu ní wèrè gan aláyẹ tí máa yá ti ewu ló ṣì gan. olórí burúkú nìyẹn pápá wèrè ni ẹ kò ní dá mọ́tò sanwó mẹ́kẹ̀ wèrè lélẹ́yìí o má wọrí ọlọ́run yìí máa yọ iye mẹ́kẹ̀ máa lọ́ọ̀kẹ́ ojú ẹ tọ́ba bẹ̀rẹ̀ sí ní kankan orí ẹ̀ láti máa bẹ̀rẹ̀ ti tí ẹ̀rù kúrò àgbọn wèrè ní ẹ̀mí. mọ́mí ó bàjẹ́ gan ó lẹ́kọ̀ọ́ wọn kó ẹ dáadáa o. sórí ẹ dàrú ní kílẹ̀ tó stupid náà ṣé torí pé mo ti máa ń fún ẹ ní ọ̀dẹ̀ tá a bá wá bí àbí torí pé tá a bá ti wá bí mo máa ń dágbà àwọn irinṣẹ́ wa sọ́dọ̀ ẹ torí pé tó ń ta ìwọ̀n ní fi wojú ẹ ṣé tó ẹ̀rù ẹ kó máa bá mi sọ̀rọ̀ ẹ níyà o. à ń sọ̀rọ̀ sí òde sáré wa sójà bí ìyá aláya ẹ̀ ní kílẹ̀ mú ẹ òde ń pariwo ṣé òun náà bí láwọn tó tó ẹ̀ dàgbà ní sórí ẹ̀ ń yí ni. kílẹ̀ tó kásákú tó lè bẹ̀rẹ̀ sí sún lórí ọ̀rọ̀ ẹni ẹni báyìí ó já wèrè ṣá. 220 ò lè ṣe yẹn náà ó yẹ ká ẹ màpá jọ máa ń rọjò yìí èmi kan máa ń pa ẹ àjọ ṣiṣẹ́ ìní. If I am talking to you, I need to know my body. Then yeah, bí ẹ yí ni. aláàbí wọ́n máa ń ṣàmù. ọdún ìyá mi ọdún 100k ìjà mi rẹ̀ lẹ́yìn ọ̀nà ìyá chopnako bẹ́ẹ̀ ìyá tí a lè rí ọ̀nà àwọn ìyá náà ni wọ́n wà bẹ̀ àwọn ìyá gidi lẹ́lẹ́ ìtàn fún ẹ̀rẹ́ fún wa kò sí wèrè ọlọ́ ìyá mi mo wà pẹ̀lú ẹ anything any corner any angle tó bá lórí àwọn yìí jẹ́ kí mọ́ bẹ́ẹ̀ mọ̀ ọjọ́ yìí ló máa dá mi mọ́ ọlọ́run. jọjọ káàdì aláya bá jálá jálá nù ti wá ní àbígbà tó jẹ́ aláya ṣé aláya ti wá ní kí ló kún ẹ ní ọ̀rọ̀ tí ó kún ẹ báyìí nílé ọlọ́run. alájí kan tó ṣé wọn bàbá tó máa kọ́ sórí ó máa ga sí mú àtẹ̀yìn ni aláàánú ni ìyá aláya. ó ṣú ọba wo mi ìmọ̀ wọn tó tọ̀ dàgbà rí kí ló ṣe é tó ń sọ̀rọ̀ báyìí ẹ tí mi rí rí ṣé mi mọ̀ ni aláàánú ẹ tí mi rí bẹ́ẹ̀ mi àtẹ̀jú tó máa ń wà 5 and 7 ṣé mi pa pàdé rí ni. ìyá tó dá mọ̀ pa àwọn akẹ́kọ̀ọ́ náà ń ṣe fàájì lẹ́yìn dáhùn sọ̀rọ̀ pàṣẹ rẹ̀ tàbí bákan tó fẹ́ ta sáwọn ogun ìyá yẹn ló wà náà ló pe bọ́ọ̀mù. àlàyé ẹ̀yin náà lè máa sọ pé má lọ mú mi jù kó má lọ pa ẹ lórí. bẹ́ẹ̀ni. má lọ jẹun jù kó má lọ gbòdì lára ẹ. bẹ́ẹ̀ni. má lọ ṣayó jù kó má lọ jọgàn. àlàyé ibi tẹ́mi wà yìí máa ṣayó tí ẹ limọ́nì ni mo fẹsẹ̀ múlẹ̀ ọ̀nà. wà bẹ́ẹ̀ ìdọ́gàn. wèrè ní ẹ bó ṣe wà yìí. ìmúkúmu tí bọ̀bọ̀ yìí mú ti pọ̀ ju o. ọlọ́run ṣe wọn kúkú retí ẹ̀ ní. ó ga o ọtí ìṣọ́fọ́ ti ṣe ẹ̀ ló fẹ́ mọ tí dọ̀rùn ni. 220. mo rí ẹ̀mí dá ẹ lóhùn ní bọ́m̀bì mo rí ẹ̀mí kan bá ẹ sọ̀rọ̀ ni. èwo ni wèrè kan tó máa pọ́ tí ń jẹjú ayé ọlọ́. nǹkan ayé kájú ẹ̀ ńlẹ̀. ó pè mí ní jẹ́tọ̀ ní kí n máa ṣayé fáwọn tiẹ̀ iṣẹ́ tí náà lánàá mo ṣe gbogbo ẹ̀ ò fún mi ní kankan náà kí ló ṣẹlẹ̀ gan. ee bọ́m̀bì àbí India ló ń pè èwo ni wèrè gan èwo ni rọ̀ níjẹta ń bí a ṣe fàájì ń bí pẹ̀lú gbogbo wọn tí mo kó wá àsanwó àná náà the same thing gbogbo nǹkan tí mo gbà ń bí mo sanwó ẹ̀ ṣé nítorí gbogbo pé aláìṣẹ́ dé láti Dubai ló ṣe wá ń bo owó mọ́ èwo ni wèrè ṣé dandan lèèyàn fi ń gbélé kò ní tẹ́ kó bá pí ẹ̀ òde gbàlú ẹ̀ lọ àbí èwo ni rọ̀ wẹ́rẹ́ ẹ̀dẹ̀ gbà mí. ẹ sanwó orí ẹ̀fẹ̀ kó lẹ̀. ìyẹn mi o ṣé ohun tó ń sọ sí ni pé bọ́m̀bì ń parọ́ ọlọ́gbẹ́ni
ó ṣe irùngbọ̀n bí irùngbọ̀n tú ó yá máa ká bí ayé bá ká jẹ́ kó mọ̀nà ó lè sọ̀rọ̀ àbúrò kí n paná sí kàmẹ́ létí kó tó sọ̀rọ̀ ni. ọ̀gbẹ́ni mi kò ànáké fún ẹ ní mo kọ̀ wọ́n pé ara mi gbẹ mo kọ̀ wọ́n pé mi dárúkọ àlàyé pé tó máa san owó yẹn mo fi. ṣètò rẹ ló fi dárúkọ. bàbá kò rí bẹ́ẹ̀ mo mọ̀ pé bàbá ẹ máa. n bá ṣe mo rún ẹ ń ṣe. àlàyé náà kò rí bẹ́ẹ̀ àlàyé ó yé yín náà. ẹ wo bí Bọ́m̀bé ìwọ má jókòó lé ibi tí ò dáa ni má rìn gbẹgbẹ inú ẹbí tó lè fà ẹ́ láṣọ ya ni ìwọ náà dúró ore kó o ṣe kéde kó ti pọ́n ó ti yé ẹ sìn sọ́ra àwọn eléyìí gbogbo táwọn náà wá ń bá ẹ ṣe kò ṣe kó wọn lè san ó dáa fún wọn tílétílé ni o àní táwọn ò bá wá kò lè dáa fún ẹ tìrẹtìrẹ ẹ náà ṣe ń tàn ẹ ni ṣé o rí pé gbogbo tó ń tà náà ló fi ń bọ́lé ló fi ń bọ́ fámílì àtàwọn ọmọ tí ò sí ń tòsí ẹ ṣé mo sọ jù. 220 má ṣe yẹn náà ṣùgbọ́n bá downgrade mi lójú àwọn eléyìí ni. kò pọ̀ jù mò ń ṣàlàyé ìgbésí ayé ẹ̀ fún wọn ní ṣe bọ́ọ̀rẹ́ mi ni ẹ́ ṣé kí n tọ́jú ìgbésí ayé ẹ̀ sọ́nà ọ̀dọ̀ ẹ ni. má ṣe bẹ́ẹ̀ àwọn eléyìí náà tó ń wo yìí wọ́n ní éka ó dẹ̀ ń pariwo mọ́ ṣó lè dá wọn mú gangan ni. èmi Bọ́m̀bé mà ní eléyìí mo lè fi máa mi ta ọkẹ́ jẹ́ kó bọ́ sílẹ̀ má bọ̀ má fi máa mi ta máa lọ eléyìí pa ọdún wọn bá gbọ́. àgbẹ̀ Bọ́m̀bé mélòó lára ẹ̀ sọ tọ́pa mẹ́fà ni. ó dà máa bínú ẹ̀yin náà má ba ọ̀fà o ọmọ ńlá bíi igun ni ò tí kò bá ń jẹbọ lórí tàwọn ajẹ ti gbóró o. ó kàn wáìnì mi ẹ bá wọn tún jẹjọ ó wáìnì mi. báwo ló ṣe fẹ́. tó bá ti gbé wá ni. àsan ló ṣé ká ṣe lára afẹ́fẹ́ ni àbí ká ṣe ní oní POS ká ti ké bọ̀. èmi ló ṣe ń sọ yẹn fún tọ́ba jẹ́ POS ni mo wà lẹ́nà. Bọ́m̀bé tó lo POS. ó yá Bọ́m̀bé ti upgrade. ó yá iná POS ẹ jáde. ewu wèrè gan Bọ́m̀bé ṣé kìí ṣe pé o fetí gbọ́rọ̀ owó atẹ́gùn wá fẹ́ sí ẹ lórí ṣé POS ti leléyìí ni ṣé POS ti tiẹ̀ leléyìí ni. ọ̀dẹ̀ leléyìí o ẹ jọ ká lo POS ká transfer owó kí ni yàtọ̀ ṣe bí kára ti dùn ní gbẹ̀m. Bọ́m̀bé Bọ́m̀bé ọmọ mi. ìyá aláya ìyá tí a lélẹ́yìí ò yá fẹ́ ọ̀nà ìyá tí a lélẹ́yìí ó fòrò ó dààmú ọ̀nà lókè ló máa wà. ẹ̀rí ṣe máa tàn yín ṣé kìíní tí mi ń dá síkùn yìí ọlọ́run má bà tiwa jẹ́. kìíní téèyàn bá mú tí ò bá bójú jẹ́ wọ́n bá ní ìyá ẹ̀ ń kú lé ó ń pẹ́kẹ́ ló máa sọ. wàhálà ìbọn ọmọ kú lọ́wọ́ ewu ẹ̀ wíwú òun sunkún wọn máa dájú pa tó bá gbọ́ dájú pa. kò lè bá a jẹ́ gan. ọ̀dájú ọmọ nírú ọmọ bẹ́ẹ̀ àlàyé ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ wèrè yìí ìmúkùmù tó mu ti pọ̀ jù gbogbo inú ẹ̀ ti bàjẹ́ tó bá sómi dáwà yìí. ẹ ní dúró oníyà wèrè mú ẹ̀jẹ̀ ń gbọ́ ni má sùn bí o ṣe fẹ́ gbọ́ tó tọrọ ọlọ́dà tó dá yín sí bíbọn tó ń ṣe o ẹ má blame Ọlọ́run o àdánwò tí a wá bá yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ máa fi ní wáyà bíi vi bíi lẹ́kì lẹ́fẹ́ lọ́ máa gbé ẹlẹ́dàá ò ní jẹ́ kẹ́ ẹ rí. ẹ̀mẹ́ àbá olórí ibi tẹ́ máa kú sí rèé o. àlàyé àwọn tó ń gbé kòyí tó ń gbé lẹ́kì yẹn wọ́n rí bí gbé kí ló fi yàtọ̀ sẹ́lẹ̀wọ̀n ìṣẹ́jú ló máa ń ti géètì sọ lè jẹ́rú fàájì táwọn ń jẹ́. àbí wọ́n máa náà ti géètì sàn yà wèrè. báwo lọjà. ọjà ti kù ọlọ́run àwọn ará àdúgbò ọlọ́run sáfẹ́rù kù ọlọ́run kù ti pọ̀ jù wọ́n náà ṣe bẹ̀rẹ̀ ni. ó ga jù ọmọ mi máa mú lọ bẹ́ẹ̀. okay na kò sí wèrè. all right wàtà ajáwa Bọ́m̀bé tarashi. T20 ni o gbàgbé ló bẹ́ẹ̀ kí n gbàgbé ó yànà. Bọ́m̀bé ewo ń wèrè gan ṣe bó ṣe lọ gbà kan sí i ni. èwo ni wèrè gan ṣé wọ́n bí ẹlẹ́mi olórí burúkú lélẹ́yìí o wọ́n bí ẹlẹ́mi ni àwọn olórí burúkú ni ẹni kí ló ṣe gan 220 ó yá dá mi lóun jẹ́ kó wọlé. Bọ́m̀bé kò ṣàfẹ́ gbà kò fẹ́ gbà àbí àwa máa fún ẹ kó lè mọ̀ kó dáa fáwa kò ń ṣe kéré mi. Bọ́m̀bé tó ló ń bá wa ṣe bó ṣe fẹ́ nìyẹn ó yá gbé. ìjọba máa bó sí kọ́tù kọ́ ọlọ́run ẹni
tiẹ̀ dákẹ́ta ló mọ̀ wọ̀ wèrè lélẹ́yìí o. bá mi ta tó gbọ́ kọ̀ wá. Ọlọ́run ó dẹ̀ ṣú ọ̀fun ya rẹ o tó bá ń gbọ́ olówó tó ń fowó sàánú. ọmọ ń ṣe ara Bimpe máa lọ. ẹ máa bọ̀ náà. hello ẹ fẹ́ gbọ́ mi ẹ má yọ sim card yálàyà o ẹ má yọ sim card yálàyà ó máa dágòbè sílẹ̀ o dágòbè sílẹ̀. ṣàwèrè ṣàmú ní kó máa lọ. aláyé ẹni sùn ẹtẹ̀lẹ̀ kó máa lọ. kí ló bí lè pa lè ṣe. aláyé ọ̀rọ̀ yìí lé o èrè ilé tó ti gbọ́rọ̀ yìí tó ṣẹnu bí ẹnu párọ̀tì tá a bá ṣiṣẹ́ yìí ó máa dọ̀ṣẹ́ fún wa o. sọ́nà ń bẹ́ mi yà. ti gbowó. gbowó máa dápò tiwa náà a gbọ́dọ̀ máa ro ti wèrè yìí. àfìgbà tó jẹ́wọ́ ní orúkọ Jésù àlàáfíà ní fún ẹ ó gba ìtúsílẹ̀ ó dàbọ̀. gbogbo wa ẹ má jẹ́ ká fi ojú tá a fi wo arábìnrin ká fi wọ́n lóòótọ́ a máa ń sọ pé mo fẹ́ dàbí Jésù mo fẹ́ dàbí Ọlọ́run kò sẹ́ni tó lè dàbí Ọlọ́run kò dẹ̀ sí ẹni tó lè dàbí Jésù Kristi ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa ẹ̀ṣẹ̀ tí olúkálùkù ṣẹ̀ ló yàtọ̀ tó arábìnrin ẹ ti bínú jù sí ọmọ bíbí inú yín tó bá jẹ́ ọmọ míì tó yẹ pé ẹ̀yin kọ́ lẹ bí nǹkan kílẹ̀ bá ṣe ti pa ẹ wo ìwà tẹ́ ẹ wù sí bàbá ọmọ yóò dà kó bójúmu kódà bíbélì fúnra ẹ sọ fún wa pé ká máa fẹ́ kọ ìyàwó wa ìyálà kó ṣe àgbẹ̀ lálẹ́fẹ́ ṣẹ́fà tó dálẹ́ wò ni Yorùbá wa gọ́ tún sọ yìí pé obìnrin tó bá yàlẹ̀ tí ò bá para ẹ̀ àpọ̀kọ̀dà bẹ́ẹ̀ tiwa ni kí lẹ̀ṣọ́ ọmọ ẹ̀ tó wálé tó yìí àti pé nígbà tó ọmọ yìí sọ̀rọ̀ yìí ó kéré kò tún wá mọ̀ yìí pé ọ̀rọ̀ tóun sọ fún bàbá òun ló máa gbé kò lé bàbá ẹ̀ ẹ ní láti tọ̀ Ọlọ́run alààyè lọ kẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ gbọ́.
Okay. I'm sorry. I am very, very sorry. Me lè ṣe iṣẹ́ tẹ́ gbé fún mi. Ẹ má bínú. No, kò lè work. Mo ní reason tí mo sọ pé mi lè ṣe. Let me tell you one thing. Kò ń ṣe nǹkan tó le fún mi. Iṣẹ́ àjífò rush tèmi ṣe ni. Ṣé you get? But map tó yà fún mi yẹn ó ń ṣe map tí mo lè follow. Mi ṣe tán láti lọ wọnú rẹ́sì man. No, ẹ má rude o. Mo ń try láti sọ fún mi pé kẹ́ ẹ má rude. Ẹ ti ń raise the voice and it could make sense. Mo ní mi lè ṣe. Why are you talking to me like that? Hello, ẹ máa rí pé ńgbà tẹ́yin ń sọ̀rọ̀ mo dákẹ́. Ẹ̀yin ò ṣe try láti listen sí mi náà. Why are you shouting? Ẹ ti ń raise the voice. Ẹ wà okay? Are you okay? You know what you talk. Hello. Let me tell you one thing. Kò ń ṣe ẹ̀yin lẹ gbéṣẹ́ fún mi. Tina ló gbéṣẹ́ mi. Bí akẹ́ lọ bá Tina kí Tina wá bá mi sọ̀rọ̀. Ṣé o ṣe pé ń crazy ṣá? Mi fẹ́ rí yín fín o. Ma disrespect yín o. Ma sọ fún yín pé ó dà pé ní làákàyè o. Ẹ ń bá mi sọ̀rọ̀ bí ìgbà tó ẹ pé kíní. Ṣé ẹ̀yin ni Tina ni? Tina lájọ máa ń rò lájọ ń ṣe gbogbo ẹ̀ kiri. Bí akẹ́ sọ pé kó wá bá mi sọ̀rọ̀. I don't know you from anywhere. Ṣé wà okay? What did you just say? You're talking about money. No, that's not possible. Ṣé Tina sọ fún mi pé mi ò kí ń return owó ni? Ẹ gbéṣẹ́ fún mi. Yeah, mi gbowó and so kí n wá return owó. Mo lè ṣe yín lóore kan ṣá. Bí a tẹ bá lẹ́lòmíì tẹ fẹ́ yanjú ẹ kàn fi change díẹ̀ kún ètò ti fún mi kí n bá yín ṣe. Bọ́wọ́ ilé mi lè return ẹ̀. Hello, ẹ rude o. Wàláhì ẹ rude. I swear to God Almighty, ẹ rude. Ṣé rí mo máa fún yín ní respect eléyìí. Torí pé ẹni pé mò ń lo ẹ fún yín. Ẹ má pè mí padà mọ́ o. Gbogbo tẹ bá fẹ́ sọ lọ bá ẹni tí mi mọ̀ sọ. Tẹ bá pè mí padà, màá ní kò ní da fáwọn tó tọ́ yín dàgbà o. Mi mọ́ láìdá máa yẹ̀yẹ́ yín o. Láìpẹ́ ẹ mú yan wèrè. Ẹ já dànù kẹ́ kó wèrè lọ́jọ́. Hello, bọ̀dá Túnjí. Àwọn amọ̀bá tí rọ́ọ̀bù nu kọ́mpáàdì yín o. Mi ò wá lè sọ bóyá nu tọ̀dọ̀ tí yín àbọ̀dá flax ni o. Wọ́n pọ̀ gan, wọ́n pọ̀. Ibi tí mo wà gan mo kàn sá pamọ́ síbẹ̀ pé ok, mo ti bọ́ sà. ìdá Jésù rèé. Rèmí, kí ló fi ṣe? A máa lọ para ẹ̀ dànù ni.
tó parẹ́ kí ni máa bá tèmi lọ o. Let's go. Madam, ẹjọ́ lady kan là ń lé bọ̀ ó wọṣọ black báyìí ó lè ní tó dé kiri fún báyìí tó fi kiri ọ̀kan borí báyìí ó ti gbà báyìí gan. Sórí tá bá máa dé bẹ́ẹ̀ bá wọn máa mọ̀ pa. Bídèmí wá má tí ì lọ. Mami kí ló tún dé bá. Àjọ ojúmọ́ tàjọ kó tàjọ fi ń jẹun nù ilé àti náà tán. Alájọ yẹn wá bí lánàá mi ò fẹ́ kó wá disgrace mi mọ́ nù ilé níbí. Gbà kó bá mi yà ọ̀dọ̀ ẹ̀ kó bá mi fún un. Dá lọ́wọ́ mi kó o fún un jọ. Free time tẹ́yàn bá ti fẹ́ ránṣẹ́ ní mọ́ rojú òsì. Kí ló ṣe? Kí ló tó mú? Kí ló tó mú? Ayé mi. Kí ni ìtúni? Kí ló máa ṣe báyìí? Ẹ bá mi mú síbí nù lé. Bá mi mú síbí kí n fi sílẹ̀. Dúró bẹ́ẹ̀! Mo ní kó dúró bẹ́ẹ̀! Dúró bẹ́ẹ̀! Mo ní kó gba ìwòsàn kí o tún gba ìgbàlà ní orúkọ Jésù. Ní orúkọ ti Bàbá àti ní ti Ọmọ. Gbọ́ ìwòsàn ní orúkọ ti Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ó gbà ìwòsàn, ó dàbọ̀, ó dàbọ̀. Ayé mi o, ayé mi, wá bá mi gbé, wá bá mi gbé, wá bá mi gbé, wá bá mi gbé. Àbí àbọ̀bọ̀ o, ṣàánú mi, àbí àmàlé, àbí àbọ̀bọ̀, ṣàánú mi lábọ̀ fún lọ́mọ mi. Jáde mọ́ lọ́mọ. Drop your weapon now! Drop your weapon! Now! Drop your weapon now! Ìwọ ojú ìbọn owó ẹ̀ dànù. Sọ ìbọn ọwọ́ ẹ̀ sílẹ̀. Stop there! Stop there! Drop your weapon! Drop your weapon! Keep quiet! Shut up! Arábìnrin, drop that gun. Get out! Oh! Arábìnrin, wo àtọjọ́ tí o ti ń wojú Olúwa fún oyún níní. Oyún náà ti wà nínú ẹ̀ yìí. Àmọ́ gbogbo eré tó ń sá síwájú sẹ́yìn ó tún lè boyún jẹ́. Arábìnrin. Keep shut! Stop the gun! Stop the weapon! Stop the gun! My friend? Ilẹ̀kẹ̀ Jésù. Shut up! Shut up, you two! Get out! Let's go! Get out! Ilẹ̀kẹ̀ Jésù. Tó ń jalè kí ló ń fìbọn ṣe. Èmi olè mi ò ń ṣe olè mi ò kì í jalè. Ìbọn kẹ̀ níbo ni mo ti rí ìbọn àǹtí ẹ ṣàánú mi ò rí ìbọn rí láyé mi. òun dín bọ́ nìyẹn o òun hacked ṣé o mọ̀ pé ìbọn la ká mọ́ ẹ lọ́wọ́ tá a fi arrest ẹ wá síbi tó wáyé ni. Kò yé mi. Kí ni kò yẹ? Adé ń bẹ sọ̀rọ̀ dẹ̀ ń tẹ́wọ́ pé kò yẹ.
ìbọn la ká mọ́ ẹ lọ́wọ́ ta fi arrest ẹ. ṣé nǹkan tí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí mo rò pé obìnrin sóbìnrin ni tó bá lè open up fèmí àsobìnrin máa lè help ẹ má lè bá àwọn ọ̀gá sọ̀rọ̀ pé kó fi ẹ́ sílẹ̀ kó lè máa bá tiẹ̀ lọ àmọ́ tó bá ṣe ń pretend tó ń dánwó bíi pé ò mọ nǹkan nípa nǹkan mi mọ a lè dé o a lè gan o. mi ò mú bọ̀ lójúlé. ọ̀rẹ́ ṣẹ̀yìn òun dígbọ́n rẹ̀ tó tọ́ jíṣẹ́ fún mi kó tó dé sọ fún mi kò sí irọ́ kankan bẹ́ẹ̀ àmọ́ kò sẹ́ńtọ́ lọ́hùn ò lè lò ọlọ́run lè lo wèrè kó gbẹnu ẹ̀ sọ̀rọ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀. èmi mẹ́sẹ̀gì. àǹtí ẹ̀wọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí pé ìbọn ó lè ó jíṣẹ́ kò ń ṣe mí ọlọ́run kò ń ṣe mí sẹ́. arábìnrin ó ṣe ń wò mí. You think I'm a fool? No. O rò pé mi mọṣẹ́ mi? Àbí o rò pé mi mọ nǹkan tí mò ń sọ? It's okay. Jẹ́ sọ fún ẹ, tó bá máa tó ìdá ẹ̀ ní ọ̀la, bójú ẹ tó ṣe look fresh yìí, at the red, máa fà fún ẹ ní tọ́ṣọ̀ tó jẹ́ pé ò ní gbàgbé ní ayé ẹ̀, máa jẹ́ kó ba gbogbo àwọ̀ ẹ jẹ́, máa jẹ́ kó nù ẹ́. Wàá rí kú báyìí. Kò ní kú. Má bà gbogbo ara ẹ jẹ́ gbogbo púpà tó wẹ̀ má bàjẹ́ fún ẹ. Yes. àǹtí àtọ̀ṣọ́ mi jọ mi mọ kọ́kọ́ pa ẹ̀ kò ṣe bóyá lọ sí. Kì í ṣe wọ́n. Ò jẹ́ kí n ṣọlẹ̀. Yálà yóò sí ilé o. Níbo ni yálà yà wá lè lọ? Àtàná ní yálà rẹ ti jáde kú ilé. Kódà àwọn àgbọ̀kọ̀dà ní. Báwo ni wọ́n ṣe kọ́ sí? O dẹ̀ ṣọ́ pé ìyálàyà ò sí nínú ilé. Ẹ wo, èmi ò bá gbà yín mọ̀ràn pé kẹ́ ẹ pẹ̀lú ọba ní sọ̀rọ̀ wọn. Báwo ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ báyìí? A pe nọ́mbà wọn lọ ẹ̀ẹ̀kan náà tún try nọ́mbà wọn ti wà switched off nǹkan tó gbé wá síbí báyìí nìyẹn. Bàdé mi ìsàtìnú mọ̀ràn kó o ní í ṣe mọ̀. And it's unusual ìyálàyà nọ́mbà wọn ò kí ń kú fóònù wọn ò kí ń kú mo mọ̀ wọn dáadáa every time tá a bá paago wọn ló máa ń lọ so kí ló ṣẹlẹ̀ kí ló fa fuck up tó ń ṣẹlẹ̀ ń sìn. Anyway mi ò bá ti advice wa pé ẹ jẹ́ ká máa lọ bí ta fẹ́ lọ ná then adé máa padà wá wò wọ́n. ẹ jẹ́ ká máa lè padà wá. ẹ pé kán wá wòye fáwọn tí kò bá yé ẹni kán wá wò kó lè yé wọn kó bá má lè pẹ́ fún wọn ní ẹ dákun kán wá wòye ẹni Ọlọ́run fẹ́ nìyí o ṣe bẹ́ẹ̀. Ladies and gentlemen, report tó wà lórí tébù mi lórí obìnrin tẹ́ ń tọ́jú lọ́wọ́ ẹ̀ mi ti wà satisfied. Initially gbogbo ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ kò sí reasonable answer even bó ṣe ń sọ̀rọ̀ ẹni kò mọ̀ tó ṣe. Ó wà surprise pé báwo ló ń ṣe mú bọ́dà ni and kí ló ń bá dé station wa kí lè rí sọ sí ọ̀rọ̀ yìí. Sir, medical opinion lórí woman yẹn ó fi yé wa pé occasional madness ló ń worry ẹ̀. Occasional madness? Yes sir. That tí kinní yẹn bá ti visit ẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún àwọn èèyàn tó máa ń ṣe ọmọ aráyé lórí. About our boys tó ń terrorize city yìí sir. Nígbà tí incident yẹn ṣẹlẹ̀ compound mi ni wọ́n lọ rob but kò ń ṣe apartment mi. Àbúrò mi ló pè on phone so through that call mo move in pẹ̀lú àwọn men mi àdébẹ̀ owó tí wọ́n gbà lọ́wọ́ neighbor mi pọ̀ sá huge amount of money owó yẹn pọ̀
bọ́jọ́ ṣe rí wa wọ́n sá lọ alẹ́ wọn bọ́sà àti mú méjì lára wọn àtọ́jọ́ wọn ti ń confess. I'm giving you assurance that I will get to the root of this matter. That's very good. Sir, I'm a bit skeptical about this particular lady because this lady in question was a feminine visionary, and all she told me then was the reality of what is happening to me. So I don't really know what to believe, whether she's a thief or a mad woman. So I really want us to still investigate on this issue. Sir, pictures sì mi yàtọ̀ dé. Torí ní ọjọ́ tí wàhálà yẹn ṣẹlẹ̀ gangan, ta lé wọn yẹn, a bá woman kan pàdé, tó yẹ kó ń gan lójú ẹ̀ ọ̀nà ibi tí ó gbà fún wa. Àmọ́ that very day, tension wà lára woman yẹn, àwa tẹ̀ fílẹ̀ abá ti wá lọ ni. But ó ti wá rí mi lẹ́yìn ìgbà yẹn, òun ti gbọ́ pé àti mú woman yẹn sí custody wa mi. Pé but woman yẹn pé bóun ṣe ń wò pé ó máa ń jíṣẹ́ fún àwọn èèyàn ládùúgbò yẹn tó ń ṣe máa ń gbọ́ lẹ́kọ̀ọ̀kan tó máa wá sádùúgbò yẹn tó dẹ̀ máa ń fi ṣe àwọn èèyàn láàánú. And again ìbọn ta rí lọ́wọ́ ẹ̀ pé àwọn guys táwa lé lọ yẹn nǹkan nu wọn nìbọn jábọ́ lọ́wọ́ ẹ̀ tó fi pèkè. Pé ẹ̀mọ̀pẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣe kó tẹ̀ pèkè lọ yẹn tiẹ̀ ni. Àbẹ́ rí báyìí olúwa ṣeun. Wọ́n nígbà tó bá bá mi sọ gbọ́n ọ̀rọ̀ yẹn jẹ́ kó yẹ pé níwèé pé ṣé tá bá yìí bá ìtẹ̀síwò lè wà ó máa wà. Òun try láti sọ fún mi pé woman ready láti wá tá bá invite. Yes, sir. All right. This is my opinion and mo dey believe pé ó likely kó work mo ṣe fẹ́. You mama expect ní ọ́fíìsì mi. You and the guy they arrest him and that lady in question. You mo fẹ́ rí ẹ ní ọ́fíìsì mi ìwọ àti woman tó sọ pé òun lè wá yẹn àti lady in question. And you the lady tí mo jábọ́ lọ́wọ́ ẹ̀ as you guys have said pẹ̀lú woman yẹn mo fẹ́ rí wá sí ní ọ́fíìsì mi. Thank you very much. I'm sure to follow, sir. Easy. Shut up! Thank you. Right, Jerry. Ẹjọ́ mi ò mọ kókó pa iṣẹ́ ajé ni mo wá ṣe máníjà ẹjọ́ mi ìmọ̀ kókó pa ẹni. Ẹ mọ̀ kọ́ ẹni yìí ti kú náà. Rárá ẹni yẹn ti gbá báyìí sí mi ò mọ̀ rí. Àtẹ̀mí bá mi ẹjọ́ torí ọlọ. Ìgbéyàwó apá ń bì báyìí. Ṣé rárá mi ìmọ̀ kókó pa ẹ. Ẹ má lọ sí kankan o. Ẹjọ́ mi ò mọ kókó pa ẹ. Ṣé wá bíbẹ̀ wá kàkọ́? Àbó rí. Àwọn orí bí ẹni yẹn ti gbá báyìí sí. Kò rí bẹ́ẹ̀ báwo. Sir. Yeah. Madam tí mo sọ fún yín kó máa wá rí àwọn lílé sọ. Ẹ pẹ̀lẹ́ ma àdúpẹ́ wípé àpè ẹ̀jẹ̀ wa ẹ̀jẹ̀ kẹrù bá ẹ. Mo ti sọ fún madam pé anytime tó bá ti need me màá máa yọjú. Thank you. Because mo ò fẹ́ kí ẹni tí ó ṣe kó máa jìyà ẹni tó ṣẹ̀ ni mo ṣe wá yọjú because side bẹ̀yẹn lèmi kọ́lé sí. So gbogbo incident yẹn dẹ̀ ṣẹlẹ̀ lójú mi. But the most amazing one is that kí n rí obìnrin ẹgbẹ́ mi kó fo fence. So sí ẹ tí wèrè yẹn fi wá mú ìbọn bẹ̀ wo ni mo fi wá pàdé madam pé anytime tó bá ti need mi kán pè mí màá máa yọjú sí yín. Ẹ ṣé gan àdúpẹ́ lọ́wọ́ yín bí a pè é tẹ̀sí jẹ́ wa. Thank you very much. Àwọn nǹkan díẹ̀ tá a fẹ́ gbọ́ tá a ti ń tì mí lórí issue woman yẹn ara ẹ̀ náà rẹ̀ ọlọ́run àdó tẹ̀yìn náà ẹni rí dààmú. Please. Thank you very much for bringing her. You can go with her. All right, sir. She can any time they need me. Mama Jane. No problem.
o ṣáà lè vouch pé ọmọ ẹ máa ṣe ọmọ dáadáa. Mama, ó yẹ kẹ́ trust me. Èmi gan ò jẹ́ múyàn ohun tí mi ò trust wá síbí by now. Ó dẹ̀ ti sọ gbogbo rules and regulations. Of course, mo ti explain everything fún. Ṣé mi ò sọ fún ẹ ní òde sọ̀rọ̀? Mama, ó ṣàlàyé fún mi. Ṣé rí máa ṣọmọ? Gbogbo ṣẹ́yẹ ló ṣàlàyé fún mi, ó tẹ́ mi lọ́rùn. Mo rárá gbé. Bó ṣe ń sọnù ilé látàárọ̀ nìyẹn, but èmi láti rárí dájú pé. Máa ṣọmọ fún yín. Tina. Kí ló dé? Tina. Kí ló ṣẹlẹ̀? Madam, are you Mrs. Bisi Aderibigbe Ali? Are you? Yes. Ẹ bá ẹ ní gbogbo àyà ẹ kọjú bọ̀ yẹn sílẹ̀ lọ. Shut up! See, ẹ̀yin lẹ máa ń fi àwọn ọmọ ṣe òwò nàbí. Wo sori má sọ anything níbí báyìí because gbogbo àwọn girls ẹni mo ti arrest. Tina, báwo lẹ ṣe rìn? Sọ̀rọ̀ náà báwo lẹ ṣe rìn náà? Ọ̀dẹ sọ̀rọ̀ oúnjẹ bá ó ti dán dídí. Wo kò sí àyè explanation kan bí báyìí. Tí ẹ bá dé àgọ́ wa now ẹ máa bẹ̀rẹ̀ sí. Officer, yàmú. Move ẹsẹ̀. If you talk again. Yes, sir. Show my woman. Sir. Show my woman to jókòó. You won't go show Chiri money. Mi tẹ́ mi mú mi rí wọ́rí. Madam. Sir. Ìwọ lẹ mọ̀ náà méjì. Kò sẹ́ni tí mo mọ̀ nínú. But Sergeant, touch on people rárá. Sorry, sir. Olala máa kó wọn wọnú machine. Ìgbà tẹ́ ń sáré sọ́tún, tẹ́ ń sáré sósì, àwọn ọmọ ọlọ́mọ lẹ́kùn. Ṣé ẹ mọ̀ pé àsìkò ìdájọ́ tí yín náà máa súnmọ́ ó máa dénjọ́ kan ni? Take that away! Sir! Get out! This way! This way! Yes, sir. Want me to run to you? No, brother! No! Irúbìnrin láàrin wọn lọ́dọ̀ mọ̀rú ilé ayé tó plan fúnra ẹ̀ á dẹ̀ fẹ́ bímọ ọjọ́ kan á dẹ̀ fẹ́ márì ìjọ kan. Anyway, madam, ẹ dúpẹ́ gidi lọ́wọ́ ẹlẹ́dàá yìí kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ. Ẹ súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ o. Tó bá di ọ̀la máa sọ fún àwọn boys mi kó release kẹ́mọ́ lọ́la láfíà. Ẹni Ọlọ́run fẹ́ tí yóò ṣohun tí Ọlọ́run fẹ́, ọ̀nà wo ni ó gbé gbà ẹ bá ń bí láyé lọ́mú ọ̀wẹ́ là ń wà ọ́. Ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà ọ́. Kí n má sọnù kí n tó sọnù Ọlọ́run ayọ̀ mi ọ́. Nítorí ọ̀nà tó lọ mò ń gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀. Ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀, àwa máa rí. Fáwọn tí yóò máa gbàgbọ́ ẹ pé kán wá wòye, fáwọn tí kò bá yé ẹni kán wá wò kó lè yé wọn, kó bá má lè pẹ́ fún wọn ni. Ẹ dákun kán wá wòye, ẹni Ọlọ́run fẹ́ nìyí o, ṣe bẹ́ẹ̀ mi. Ẹni Ọlọ́run fẹ́, Ọlọ́run fẹ́, Ọlọ́run fẹ́. Ẹgbẹ́ kò ṣe tọ́lọ́run fẹ́, láyé lọ́run ọ̀wẹ́ là ń wà ọ́. Ìjìyà ìrànwọ́ mi ò ní jìyà ọ́. Ibi tó yẹ ká gbà kọjá ní ìṣẹ́jú kan sí kejì, ẹ̀dá lè gbàbẹ̀ láì fura alógún ọdún. Torí igi oko kì í kólókó lójú, ẹ̀dá ti mọ̀ yẹn. Bí ìràwé bá ń ta àgbẹ̀ láyà ká gbà kíyèsí ni.
kágbẹ̀yà tètè fura ni onílé tí yóò bá fura olè ní ọkọ àìkíyèsára àgbà ló mú àgbà sọgbọ́dilẹ̀ ṣe bẹ́ẹ̀ ń rí o. ẹ má jáyà kí ló fà gbé kí ló fẹ́ kún ẹ wo ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín ọlọ́run elédùnmarè ló tì yín wá síbi ilé ni torí mo ti ń wá yín láti bí ọjọ́ mẹ́rin tẹ́ ti wá sí ilé ìjọsìn wa níbí. ẹjọ́ sá kí ló ṣẹlẹ̀ ní Jẹ́ríkò yìí. ẹ̀mí ọlọ́run ti fi àwọn nǹkan tó pọ̀ hàn mí nípa yín ẹ wo ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín ìyàn kíkọjẹ́ sí ẹlẹ́dàá èèyàn ẹni tó mọ̀yàn ẹni tó dáyàn tó dẹ̀ mọ gbogbo ìrìn ayé èèyàn ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín o àwàdàkẹ́ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu nítorí àìmọye àwọn èèyàn tó ń wà nínú ìlú tó wà nínú ìdè tí ọlọ́run fẹ́ jẹ́ kẹ́ lọ tú sílẹ̀ ẹ ti ń fi ìyà jẹ àwọn kan nínú ìlú ẹ ti ń fi ìyà jẹ àwọn èèyàn tí ọlọ́run dá torí ẹ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu nípasẹ̀ yìí pé ẹ̀yin ò gbọ́ràn ẹ ti fi ìyà jẹ ìràwọ̀ ayé yín ẹ ti fi ìyà jẹ ara yín fúnra yín pẹ̀lú ọlọ́run fẹ́ lò yín ọlọ́run pè yín ó dẹ̀ di dandan kẹ́ dá ọlọ́run lóhùn tẹ́ ẹ bá dá lóhùn àbámọ̀ ni o àdúró tí ọlọ́run kì í jogún òfò àdúró tí ọlọ́run kì í pàdánù ẹ gbọ́ràn ṣe ti bọ̀ ẹ má jẹ́ pẹ́ o ẹ wo ọlọ́run lè fi èèyàn sílẹ̀ kó lo iyẹ̀pẹ̀ ọlọ́run lè fi èèyàn sílẹ̀ kó lo igi ọlọ́run lè fi èèyàn sílẹ̀ kó lo ẹranko tí yóò bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ẹ̀gbọ́n ṣe ti bọ̀ a ti dára fún un. ẹni ọlọ́run fẹ́ ẹni ọlọ́run fẹ́ o ẹni ọlọ́run fẹ́ o láyé lọ́mú ọ̀wẹ́ làwọn ọwọ́ ọlọ́run láwà. mo gbé kò dára mo kú ọ. mo dára sọ ni mo fẹ́ rò tèmi fún. àǹtí kàfáyà a ní kí ló jẹ́ wọ́n sunkún báyìí. olùwò làwọn kọ síbẹ̀ dùn báyìí. kí ló dé tẹ̀ ń ké. kí ni tó ṣẹlẹ̀. mama yálàyà kàfáyà. yálàyà. bí mo lè lọ́wọ́ tó ọjọ́ yìí. Sandra àti Ṣadé nígbà tẹ́ ẹ̀ sì lé láti 3 days ago tá a ti wáyé so ṣe Ṣadé àti Sandra contract kan wọlé bọ̀ ó yẹ kémi náà tẹ̀lé wọn mo wá ní mi ò lè lọ because inú mi ò dùn bí mi ò ṣe rí látijọ́ yìí òun ni Ṣadé àti Sandra alápẹ̀ka tiẹ̀ lè rí kan fi di àpò mu láàárọ̀ lè àwọn kan pè mí mi sẹ̀ máa tó pè mí wọ́n láwọn rí nọ́mbà mi lórí fóònù àwọn èèyàn kan pè mí lọ́pẹ̀ last làwọn ṣe pé nọ́mbà yìí wọ́n ní kí ló ṣọ́ ní pé kí wọ́n bọ̀ lóòótọ́ kó ṣàdárúkọ tẹ́ mi tẹ̀ ní mímú ìlàsẹ̀ tí ní pé mo fẹ́ mọ orúkọ tẹ́ ẹ̀ wọ́n báyìí nígbà tí mo débẹ̀ ìyáláyà ìyáláyà mo mi ò rọ́yàn Ṣadé àti kílẹ̀ abẹ́ ọmọ ni àti private part wọn ti gé lọ torí nọ́mbà mi ló ń jẹ́ ìlàsọ̀ fi rí pé ló fi pe nọ́mbà mi màmá ọ̀tá orí mi o. Wọ́n ti kú nìyá mi. Wọ́n ti kú àbí. Ẹ jẹ́ sọ fún tẹ́gbà tó máa ń fún wa lówó àwọn babaláyé tó ń sanwó wa tó ń sanwó tó dẹ̀ rí pẹ̀lú ọ̀gbọ́n wọn àgbẹ̀ asset up nìyà. Wọ́n wà pé bí ẹ ṣe asset gbogbo ẹ̀ up nìyà màmá. Ẹyin jẹ́ lólórí wa. Dídí park sẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀dẹ̀ bọ́lẹ̀ nu mọ́tò ẹ̀dẹ̀ ló bá àwọn guys kan tó dúró sí kínní ẹ̀dẹ̀ preach fún wọn ẹ̀ quote Bible as in you were just doing somehow. Tó tọ́ jíṣẹ́ fún mi kan tó dé sọ fún mi kò sí rọ̀ kankan bẹ́ẹ̀ àmọ́ kò sẹ́ńtọ́ Ọlọ́run ò lè lò Ọlọ́run lè lo wèrè kó gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀. Èmi message. Madam ẹ dúpẹ́ gidi lọ́wọ́ ẹlẹ́dàá yìí kẹ́ súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ ẹ súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ o tó bá di ọ̀la màá
máa sọ fún àwọn boys mi kó release yín kẹ́ máa lọ lálàáfíà. ọgọlọpàá ẹ ṣe sá. nípasẹ̀ yìí pé ẹ̀yin ò gbọ́ràn ẹ ti fìyà jẹ ìràwọ̀ ayé yín ẹ ti fìyà jẹ ara yín fúnra yín pẹ̀lú. oyè mi oyè. ọlọ́run fẹ́ lò yín. ìyáláyé mi lè tún lọ ìyáláyé ẹ lè fi mí sílẹ̀. abẹ́rẹ́ ayé gbogbo àwọn ọmọ tó kójọ gbogbo wọn ń kú pínpín oríṣiríṣi àjálù ló ń wá abẹ́rẹ́ kò dẹ̀ tún fúnra. alàgbà mo ti ṣetán mo ti fẹ́ fira mi jì fọlọ́run mo ti ṣetán nítorí pé mi fẹ́ máa fi ìyà jẹ ìràwọ̀ mi mọ́ ìdẹ̀fẹ́ kó jẹ́ wípé ìyà fẹ́ máa jẹ àwọn tí Ọlọ́run rán mi sí ẹ ṣàánú mi. Praise the Lord. Praise the living Jesus. Ọlọ́run tó dá àwọn òkè ìgbàanì ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. ẹni Ọlọ́run fẹ́ tí ó ṣohun tán Ọlọ́run fẹ́ ọ̀nà wo ni ó gbé gbà ẹ bá ń bí láyé lọ́mú ọ̀wẹ́ làwà ìjìyà ìràwọ̀ mi ò ní jìyà kí n má sọnù kí n tó sọnù Ọlọ́run ayọ̀ mi nítorí ọ̀nà tó lọ mò ń gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí fáwọn tí yóò máa gbàgbọ́ ẹ pé kán wá wòye fáwọn tí kò bá yé ẹni kán wá wò kó lè yé wọn kó bá má lè pẹ́ fún wọn ní ẹ dákun kán wá wòye ẹni Ọlọ́run fẹ́ nìyí o ṣe bẹ́ẹ̀ mi. ẹni Ọlọ́run fẹ́ Ọlọ́run fẹ́ ẹgbẹ́ kò ṣe tọ́lọ́run fẹ́ láyé lọ́mú ọ̀wẹ́ làwà ìjìyà ìràwọ̀ mi ò ní jìyà ibi tó yẹ ká gbà kọjá ní ìṣẹ́jú kan sí kejì ẹ̀dá lè gbàbẹ̀